Ọlọ́run kádàrá wípé kí àṣírí àwọn àdàbí tú sí mi lọ́wọ́ lénìí ń dẹ̀ tú àṣírí yẹn fún gbogbo ayé torí mo ti ń rò tipẹ́ pé báwo ni wọ́n ṣe ń ṣe ṣùgbọ́n kí n tó sọ àṣírí yẹn púpọ̀ nínú wa ti máa bá fídíò ọmọ ẹlẹ́nu bọ̀kùà bí ẹnu bọ̀dá ọlá ìpàdé ṣe rí ẹ̀yin ọmọ kéékèèké tó já sí wípé ẹ bọ́ sórí social media láti máa fi àwọn tí wọ́n jù yín fi ta yín àkọ́kọ́ ń bẹ̀ ni pé sórí ọmọ ṣéwù tó ń bá wí níbi fídíò yẹn igi mú jùnà sórí ábọ̀sibọ́sí àwọn àfa àwọn tó ń takò ọ̀rọ̀ sí subhanallah ṣe rí ẹ̀yin gan ẹ kì í jẹ́ káwa lè proud pé Markazi ni wá torí pé ẹ̀ ń dojú tì wá ó máa ń dùn mí pé mi ò wáyé nígbà àwọn Sheikh Adam ìgbà yẹn nìyẹn lè ṣe fáàrí pé Markazi ni mí ṣùgbọ́n nísìnyí wallahi gbogbo ẹ ti di ojú kejì ẹ wà máa ní ìsọ̀rọ̀ fún kìnìkan ìsọ̀rọ̀ fún kìnìkan láwọn tó yá sí pé wọ́n tó bí yín lọ́mọ láwọn tí wọn kì í ṣe ẹgbẹ́ yín ní tí mo wá ní mo mọ̀ nípa àdàbí àṣírí wọn tí mo mọ̀ ẹ jẹ́ àjọ wo fídíò yìí náà. sábìkúnà ulaika al-muqarrabun àwa lọ́lọ́run bá wí lẹ̀ mo fọlọ́run bí ọ́ bu omi ṣòro ṣe bá pẹ̀tù sáwọn jàmáà náà ọlọ́run ó wọ̀ lánàbí yóò jẹ́ kó máa bẹ́ àwa ti ṣàmójúkúrò àfìyókù lẹ̀ fọlọ́run gbogbo ohun tí wọ́n bá lè wí nípa anybody ìmọ̀ aṣọ ara àwọn bàbá ni àbí bàbá gan-an àbáwọn àfáàgbà ni wọ́n sọ̀rọ̀ sí àwa ká gbìjà ọlọ́run ní ó gbìjà àbẹ́ni kankan jà. ṣé bẹ́ẹ̀ ti gbọ́ ẹ lè rí ọmọ àdàbí kan kó wá bọ́ sí ọ̀la àbí kẹ́rí àwọn àfáà méjì subhanallah kó wọ́n máa bára wọn takò ọ̀rọ̀ àbí kó máa jà àbí kó máa ṣépè fúnra wọn ẹ lè ẹ́fà rí débi tẹ́ ìfà rí àwọn ọmọléke wọn tí wọ́n máa fi máa bú àfáà ara wọn so àṣeyìn tó fà lélẹ̀ àsọkalẹ̀ ti wà ńlẹ̀ fún wọn tí wọ́n dẹ̀ ń tẹ̀lé ó wà fún Markazi náà ṣùgbọ́n agídí àti ìfẹ́nú là ń tẹ̀lé a mọ̀ pé gbogbo ohun tí òun fẹ́ náà ni attention àwọn èèyàn ó mọ̀ pé tó bá bú ọmọ ṣéwù àbí tó bá sọ̀rọ̀ nípa ọmọ ṣéwù àwọn èèyàn máa dìde orí pé ọmọ ṣéwù sọ̀rọ̀ so ara nǹkan tí àwọn ń tẹ̀lé nìyẹn o lè rí ọmọ ṣéwù kó wọn máa fún ẹ ní èsì ọ̀rọ̀ láyé gímú tiẹ̀ jìnnà sórí láti bo síbo so ẹ jẹ́ ká máa lo adab ká yí adab yẹn lọ́dọ̀ àwọn àdàbí kọ́lọ́n kó káwọn lè máa bẹ nínú àwọn ẹni táyé wọn máa pọ́n lé so àwọn àdàbíyà wallahi àpọ́nlé yẹn pọ̀ fún wọn mo dẹ̀ gbé fún 100 ní tí mo dẹ̀ expect pé kí ọmọ yìí sọ kò sọ ọ̀rọ̀ tí ọmọ ṣéwù sọ ló máa debunk pẹ̀lú ẹ̀rí títí ẹ̀ tá a fáyín bá ti sọ̀rọ̀ òun nìkan ló right ẹlòmíì ò lè sọ̀rọ̀ kó right tó bá dẹ̀ wí sí ìpìlẹ̀ ọmọ iṣẹ́ ìbúlẹ̀ ọmọ abú ìmọ̀ yẹn ò sí ńlẹ̀ àfi kẹ́ máa ṣépè kẹ́ máa bú èbú so ọ̀rọ̀ wa fáyín nìkan náà ló right. àwọn ọmọ tán tẹ̀lé Ìmámù Ògbómọ̀ṣọ́ mi ì lérò pé àlàáfíà ń bẹnu ní ìwà wọn rárá ibùdó ń gbàtọ́ pé Ìmámù Ògbómọ̀ṣọ́ náà kò sí àlàáfíà nínú ọ̀rọ̀ tí máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì kó tó di pé wọ́n kírun yídì ọ̀pọ̀lọpọ̀ fídíò Ìmámù Ògbómọ̀ṣọ́ la rí èèyàn Ìmámù Yunus kọ́ nìyẹn Toliat ọ̀pọ̀lọpọ̀ fídíò ẹ̀ la rí níbi tí ó ti ń sọ wípé àwọn gbọ́dọ̀ pé wọ́n kírun jí máa ń bì kankan mọ́ lẹ́yìn ibi tó wọn bá ti fẹ́ kírun tó bá fi lè try rẹ̀ ìgbà kan awo kan ìkókó bá bá sá sùn now Ìmámù Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wà pé Ìmámù èmi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ land Ìmámù Ògbómọ̀ṣọ́ land wà nítorí jẹ́ nǹkan yìí ṣẹlẹ̀ ìwọ Ìmámù Tọ́líà náà ni ó wá kí àwọn ọmọ rẹ àbáwọn olólùfẹ́ rẹ àbáwọn alátìlẹyìn rẹ nílọ̀ kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n má da àlàáfíà ìlú Ògbómọ̀ṣọ́ àti ilẹ̀ Yorùbá wí lápapọ̀ ṣé picture tẹ́ni yìí ṣe yìí so make sense ó mú ọpọlọ dání kíní kan Àmọ̀tẹ́kùn múlò àpò post kíní ẹ jẹ́ ká máa ṣe ọpọlọ ẹ má domi àlàáfíà Ògbómọ̀ṣọ́ rú mọ́ wọ́n ti bá yín sọ ọba ló nílùú ọba ló nílẹ̀ ọba ló láfa ọba ló ní pásítọ̀ ọba ló lolóṣèlú ọba ló ní oníṣẹ̀ṣe ọba ló làjẹ́ ọba ló lóṣó ọba sì bá lóhun gbogbo ohun tó bá ti lóhun fẹ́ ni ẹ má bá fẹ́ ẹ má domi àlàáfíà Ògbómọ̀ṣọ́ rú ẹ má domi àlàáfíà ilẹ̀ Kóòtù òjíire rú àtìgbà yóò tó ti jẹ́ gẹ́gẹ́ bí ìmámù àti ìrí ìkan àlàáfíà kankan nílé Ògbómọ̀ṣọ́ yẹn tó ṣe àbí tó sọ àtàwọn alátìlẹ́yìn rẹ̀ tí wọ́n ń lọ ìwọ náà kiri ẹ̀ ń lọ ó ti ń dàgbà náà ṣebó ló ti wọ 40 something ó dẹ̀ ń pe ààrẹ ní phd kìíní kan kìíní Ìmámù Ògbómọ̀ṣọ́ think ronú phd ló ń pe ààrẹ àbí kí ló lọ gbà
àkọ̀dẹ́yọ́lá rẹ ó sọ̀rọ̀ àlàáfíà rí báwọn olólùfẹ́ sọ̀rọ̀ kí wọ́n ń lọ kọ́mọ̀dúnmí àlàáfíà Ògbómọ̀ṣọ́ àti ilẹ̀ Yorùbá káàkiri lápapọ̀ kí wọ́n ń lọ sílẹ̀ make sense báyìí sìn